bàbá tirẹ̀ gangan. Àní kí n bọ́ relé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Adéwálé ń pé ìwọ lọmọ ẹ̀pẹ́ alárọ̀. Ó ń pé wọ́n lọmọ ògún mọ́dẹ́dẹ́. Ọmọ afẹ́já yánjá ọmọ atẹ́já sọ̀rọ̀ sámọ̀ gbọ́dídùn ẹnu tèmi. Ǹbẹ̀rù ẹ̀pẹ́ kì í wẹ̀ mí. Bẹ́ẹ̀ ìwẹ̀fà ẹ̀pẹ́ kì í wẹ̀dò nílé àwọn bàbá tó bí lọ́mọ tó rọ́mọ ẹ̀pẹ́ nìkan ní wẹ̀ tí sì mú mi. Ẹ̀yin lọ́mọ bàtà bútú bàbá odò kódò. Ẹ̀yin lọ́mọ èjì ní ń gbé. Èjì dá ń lọ́jọ́. Ọmọ ogun àjíkí ọmọ ogun àrọ́kí. Ìwọ lọmọ ará ìdálẹ̀ o. Ọmọ ọlọ́kọ̀ tuntun.